81 orin fún àkókò àsè ni Ásáfù ló kọ Psalm 81 o. Ṣé mọ̀ pé Ásáfù ti ṣèlérí wípé òun máa sọ ọ̀rọ̀ Ọlọ́run yìí, òun á sọ fún gbogbo ènìyàn, òun á kọ́ àwọn ènìyàn lọ́rọ̀ Ọlọ́run, òun á jẹ́ káwọn ènìyàn mọ̀ wípé Ọlọ́run yìí Ọlọ́run òtítọ́ ni o, ẹni tó bá sì lóòótọ́ àti lódodo kò ní jákulẹ̀ o, wípé àìsí Ọlọ́run lóòótọ́ àti òdodo ló máa ń fa gbogbo wàhálà. So òun ló kọ Psalm 81. So àkókò àsè tí wọ́n bá ń ṣe feast òun ni wọ́n máa ń ka, wọ́n á fi kọ orin. So call to worship ni, kò kí ń ṣe orin tí wọ́n máa kọ nínú ìjọ Ọlọ́run nìkan. Wọ́n á fún ìpè ṣọ́fà, ìpè táwọn Ísírẹ́lì máa ń fún yẹn, wọ́n á fún ìpè yẹn, tó bá ti fún ìpè yẹn gbogbo ọmọ Ísírẹ́lì pátápátá gbogbo wọn ló máa papọ̀. Wọ́n á wá gbóhùn dìde sọ́lọ́run lẹ́ẹ̀kan. Ọlọ́run àṣẹ ni wọ́n gbọ́dọ̀ ṣe é. Ọlọ́run dẹ̀ fún wọn ní ọjọ́ tí wọ́n láti máa ṣe. So wọ́n máa papọ̀ ní èèyàn míì, wọn gbọ́dọ̀ ṣe nǹkan mìíràn, wọ́n gbọ́dọ̀ fi gbogbo nǹkan sílẹ̀. Solemn feast ló ń pè àkókò ìrọ́nú ni, tẹ́ pé kò gbọ́dọ̀ sí nǹkan kan tó ń move, gbogbo nǹkan gbọ́dọ̀ dúró. Bá ṣe ṣe ní the second time lẹ́ẹ̀kejì yẹn la ṣe dáadáa, bá ṣe ṣe yẹn bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe. Gbogbo èèyàn kàn gbóhùn sókè sọ́lọ́run lẹ́ẹ̀kan náà láti kọ orin sí Ọlọ́run. Àṣẹ òfin tọ́lọ́run pa fún wọn ni pé wọ́n láti máa ṣe ní Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ló ṣe pa àṣẹ yẹn náà fún àwa, nítorí pé nǹkan tó dá wa fún òun ni láti máa yìn. So tí pọ́ọ̀tì téèyàn fi ń so oúnjẹ tí kò bá ti lè ṣe nǹkan dáadáa fún, kí ló máa ń ṣẹlẹ̀ sí? Èèyàn máa gbé sínú trash ni. So nǹkan tọ́lọ́run dá wa fún nìyẹn, láti máa yin òun. 1 Peter chapter 2 verse 9, ó mú wa kúrò nínú òkùnkùn, ó mú wa wá sí ìmọ́lẹ̀ láti máa yin òun. So nítorí pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run, Ásáfù ní ẹ papọ̀ ẹ wá gbé Ọlọ́run yìí ga ni o. Torí tá a bá ti gbé Ọlọ́run ga, Ọlọ́run máa ń sọ̀kalẹ̀. Àwọn áńgẹ́lì ò lè gba praise, wọn ò lè gba ìyìn. Wọ́n lè gba àdúrà kan mú lọ, kan tún mésì wá, ṣùgbọ́n tó bá ti di ìyìn, Ọlọ́run nìkan ló lè gba ìyìn. So tá a bá ti yin Ọlọ́run, Ọlọ́run máa ń sọ̀kalẹ̀ ni. Tó bá sì ti sọ̀kalẹ̀ bí mo ṣe sọ, ó máa ń mú ẹ̀bùn wá ni. So ńgbà tó sọ̀kalẹ̀ ní Psalm 81 yìí, ó wá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀. Àwọn jáde láti wá yin Ọlọ́run bọ́n ṣe máa ń ṣe ni o. Bẹ́ẹ̀ lọ́lọ́run gba ọ̀rọ̀ lẹ́nu wọn, ló bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ ọ̀rọ̀. So kí ni ọ̀rọ̀ tọ́lọ́run wá ń bá àwọn èèyàn yìí sọ nígbà tí ó jẹ́ pé wọ́n ti papọ̀ láti wá yin Ọlọ́run? Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ wípé ẹ̀yin èèyàn yìí ẹ gbẹ́kẹ̀lé mi o, ẹ̀yin èèyàn yìí ẹ ṣe ìfẹ́ mi, ẹ ṣe ìfẹ́ mi, nítorí pé mo yàn yín, mo mú yín kúrò láàrin gbogbo èèyàn, mo yàn yín ni láti ṣe ìfẹ́ mi, láti máa gbé mi ga, láti ṣe ìfẹ́ mi, ṣùgbọ́n ẹ ṣe ìfẹ́ mi. Tó bá jẹ́ pé ẹ ṣe ìfẹ́ mi ni, tó bá jẹ́ pé nǹkan tí mo ní kẹ́ ẹ máa ṣe, tó bá jẹ́ pé ẹ ń ṣe ni, máa tọ́jú yín, máa ṣẹ́gun àwọn ọ̀tá yín, ọ̀tá ò lè borí yín, kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ tí mi ní fún yín, máa mú oyin jáde láti inú àpáta pàápàá, máa mú fún yín láti jẹ, kò sí nǹkan tí mi ò ní ṣe fún yín. Tó bá jẹ́ pé ẹ gbọ́ràn sí mi lẹ́nu, tó bá jẹ́ pé ẹ fetí sí nǹkan tèmi Olúwa Ọlọ́run Ísírẹ́lì ń bá yín sọ. Èmi ni mo kó yín jáde kúrò nínú oko ẹrú, èmi ni mo gbèjà yín jà, èmi ni mi jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí yín nígbà tẹ́ ẹ̀ nílọ nínú aginjù, mo lànà nínú òkun pupa. Ṣùgbọ́n Ísírẹ́lì ẹ gbọ́ tèmi, ẹ fetí sí mi, ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe, nítorí pé ẹ gbẹ́kẹ̀lé mi. Olúwa sọ pé torí mo ṣe ìdánwò fún yín o, ẹ dẹ̀ fèèlì ìdánwò náà. Nígbà tẹ́ ẹ̀ ń bọ̀ lẹ́yìn iṣẹ́ ìyanu tí mo ṣe, mo jà fún yín ní Egypt, kò kí ń ṣojú bọ̀rọ̀ ló ń fi gbà yín lọ́wọ́ Fáráò. Mo gbà yín kúrò ní oko ẹrú, mo kó yín kúrò, ẹ débi òkun pupa, mo la ọ̀nà ní òkun pupa, mo kó yín jáde, ẹ wá débi tí ẹ ti wá ń wá omi, ẹ wá ti rò pé èmi Ọlọ́run alààyè, èmi Ọlọ́run ẹlẹ́ran ara gbogbo, èmi Ọlọ́run tó pé kò sí kankan tó ṣòro ó ṣe fún mi, ẹ ti wá rò pé mi ò lè fún yín lómi láti mu. Ṣé èmi tí mo lànà fún yín ní òkun pupa, ṣé mi wá lè fún yín lómi ni? Mo dán yín wò ni, mo kàn dán yín wò lọ́jọ́ kan ọjọ́ kejì pé kí n wo nǹkan táwọn èèyàn yìí máa ṣe. Nígbà tó dọjọ́ kẹta, ṣe lábẹ́rẹ́ sí ní sọ̀sọ̀kúsọ pé Ọlọ́run yìí àwọn òrùkó wà láàrin wọn o. Mósè ó kàn wá kó wọn wá sínú aginjù láti wá jẹ̀yà ni o. Àwọn ọmọ wọn
ṣó fẹ́ kán kú ni wọn ò rómi mú àwọn ẹranko wọn ò rómi mú wọ́n ti gbàgbé ọlọ́run tó kó wọn jáde kúrò ní Íjíbítì wọ́n ti gbàgbé ọlọ́run dá wọn wò àwọn náà dá ọlọ́run wò so omi ìjà ni wọ́n pe omi Mẹ́ríbà yẹn because ọlọ́run dá wọn wò pé kí n wò bóyá wọ́n á tiẹ̀ nígbàgbọ́ wípé mo máa pèsè fún wọn mo fẹ́ wò bóyá àwọn èèyàn yìí máa gbà mí gbọ́ pé mo máa pèsè fún wọn àwọn náà ń rò wípé ọlọ́run á ti ní sùúrù ọjọ́ kan fọjọ́ kejì kò tí ì fún wa lómi ọlọ́run yóò sí láàrin àwọn ọmọjàre kán ṣètè wá bọ́n ṣe máa padà sí ibi tí wọ́n ti ń bọ̀ so wọ́n fèlì tẹ́sì ìdánwò tọ́lọ́run ṣe fún wọn ní Mẹ́ríbà ọlọ́run ti mọ̀ pé wọ́n á mọ omi ó ti prepare sílẹ̀ ṣùgbọ́n nítorí pé wọn ò ní gbẹ́kẹ̀lé inú ọlọ́run tó kó wọn kúrò ní Egypt wọn ò ní gbẹ́kẹ̀lé inú ọlọ́run tó la òkun pupa fún wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kùsọ kólúwa tó bá sọ pé ókè o àwọn èèyàn yìí wọ́n fèlì tẹ́sì yìí o mo dá wọn wò ní o wọ́n dẹ̀ ti fèlì Mósè lọ fi ọ̀pá lọ fi lu òkúta jẹ́ ká máa mu omi kí ni ìyẹn ní í ṣe pẹ̀lú àwa kìrìsìtẹ́nì ṣé ẹ rí tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ tó jẹ́ pé a ti ń figure out wípé ọ̀nà wo mo fẹ́ gbé kíní ìgbà bí mo ṣe fẹ́ ṣe tẹ́ ẹ̀ tí èrò ti ọlọ́run tẹ́ èrò ti ọlọ́run pẹ̀lú rárá èèyàn ò ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run nìyẹn o ọlọ́run ò kì í fẹ́ kéèyàn kó má ní ìgbẹ́kẹ̀lé nínú òun ọlọ́run fẹ́ ohun tó ní ìgbẹ́kẹ̀lé tó ní nínú àwọn kankan mo kàn máa fún wa ní àpẹẹrẹ ẹyọ kan àwa ka Psalm 81 Pastor Adébóyè wọn nígbà táwọn di general overseer ìjọ Ìràpadà 39 parishes ìjọ 40 ẹyọ kan ló wà nígbà tí ọlọ́run fi bàbá tó fi ṣe alábòjútó ìjọ Ìràpadà wọ́n ní pé láàrin ọdún méjì péré àwọn ti hu irun wọn ó ti funfun nígbà táwọn bá pé ọmọ 40 ọdún àwọn wá lọ wo mírọ̀ àwọn wá rí pé irun wọn ti ń funfun àwọn wá sọ fọ́lọ́run pé olúwa nígbà tí mo dẹ̀ rọra ń ṣiṣẹ́ lecturer ni tí mo dẹ̀ ọkàn mi balẹ̀ irun mi dúdú mo dẹ̀ sọ fún yín pé iṣẹ́ yìí mi ì fẹ́ ṣe o ẹ̀yin lẹ pè mí ẹlẹ́gbẹ́ṣẹ́ láì gbélé mi lọ́wọ́ mi ì mọ̀ bí mo ṣe máa rí owó àwọn òṣìṣẹ́ yìí san àwọn pásítọ̀ àwọn tó ń ṣiṣẹ́ fún ìjọ gbogbo lóṣooṣù ni mò ń struggle tí mò ń ṣe wàhálà láti máa wá owó táwọn fi san fún wọn wọ́n lọ́lọ́run wá dá àwọn lóhùn wípé kí lórúkọ ìjọ yìí gangan wá sọ pé ṣe bí ìjọ Ìràpadà ni ṣé ìjọ Ìràpadà Adébóyè ni àwọn wá sọ pé rárá o ìjọ Ìràpadà Ọlọ́run ni òkè kí ló wá dé tádébóyè bá tó wá ń wá owó àwọn pé látọjọ́ yẹn Ọlọ́run dẹ̀ san owó òṣìṣẹ́ Ọlọ́run dẹ̀ gbé gbogbo ẹrù ìjọ Ìràpadà àwọn ò nílò láti lọ yáwó àwọn ò nílò láti lọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan fún ìrànlọ́wọ́ so Ọlọ́run máa ń fẹ́ ká gbẹ́kẹ̀lé àwọn pé tá a bá ti ń fúnra wa figure out wípé ọ̀nà báyìí ni mo fẹ́ gbé gbà àmì ìdíjú dé Ọlọ́run yìí jára àmọ́ bóyá Ọlọ́run yìí máa ṣe bóyá kò ní ṣe nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ará Ísírẹ́lì nìyẹn o àmọ́ Ọlọ́run yìí àròkó wà láàrin àwọn torí pé ọjọ́ kan wọn ò rómi mu second day wọn ní kò dá wọn lójú pé Ọlọ́run yìí wà láàrin wọn o kò dá wọn lójú Mósè o kàn wá kó wa wá sínú igbó o fẹ́ wá fìyà jẹ wá ni o Ọlọ́run wá rí pé wọn trust òun wọn trust òun ẹni tí ò bá trust Ọlọ́run kò lè bọ́ Ọlọ́run rí o tá bá ti di àtúnbí a ti ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n àní gbẹ́kẹ̀lé àti ẹ̀gbàgbọ́ pé Ọlọ́run yìí kó lè ràn wá lọ́wọ́ nínú situation kí nǹkan tó ṣẹlẹ̀ ọ̀dọ̀ doctor kí nǹkan tó ṣẹlẹ̀ mi sọ pé ká má lọ ọ̀dọ̀ doctor o ṣùgbọ́n kọ́lọ́run máa kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ ná ká kọ́kọ́ fi Ọlọ́run ṣe àkọ́kọ́ tábàdẹ̀dẹ̀ chọ́ọ̀chì á máa kọ ṣàgbẹ́kẹ̀lé ọ̀nà mìíràn kò sí láti láyọ̀nù Jésù jù ká gbẹ́kẹ̀ wálé akọ dáadáa gbàtàmbólúwa rìn nínú mọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ ọ̀nà wa mọ́lẹ̀ tó akọ inú wa dùn tábàdẹ̀dẹ̀ tí kan kékeré bá ti ṣẹlẹ̀ ọ̀nà wo mo fẹ́ gbé bàtà ni mo fẹ́ lọ bá ẹ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ kò ní gbẹ́kẹ̀lé nínú Olúwa ni ìdánwò tọ́lọ́run ṣe fún Ísírẹ́lì nìyẹn o Ísírẹ́lì dẹ̀ fẹ́ ìdánwò yẹn so nǹkan tí Ásáfù ṣe ń sọ nìyẹn wípé ẹ má tún fẹ́ẹ̀lì ìdánwò Ọlọ́run mọ́ o ẹ gbẹ́kẹ̀yìn lé Ọlọ́run o ẹ máa kọ orin yìí ní gbogbo ọjọ́ tá a bá ti ṣe solemn feast yìí
fún èfìsì àjọ láti máa fún ìpè sí ọlọ́run yìí. Ẹ máa rán àwọn èèyàn létí wípé ọlọ́run yìí ó tó pèsè fún wa o, ó tó gbèjà wa o, ọlọ́run yìí ó tó dìmú o, ọlọ́run òtítọ́ ni o, kò kì í parọ́, kò kì í jẹ́ kójú ti àwọn ọmọ rẹ̀, ohun tó bá ti sọ pé òun máa ṣe ó máa ṣe, ọlọ́run má jẹ́ ìlú ni. Ìkan tí Psalm 81 wà fún nìyẹn o. Ká gbẹ́kẹ̀lé ọlọ́run, ká dẹ̀ obey ẹ̀, ká tẹ̀lé òfin rẹ̀, ká tẹ̀lé òfin ọlọ́run. Obedience ó wà expensive o, àti máa ṣe ìfẹ́ ọlọ́run ó wọ́n o, ó wọ́n torí ó wà níbi iṣẹ́ wọ́n fẹ́ gbé owó, wọn àsọ pé kó wá bá wọn gbé owó, kàn sọ pé má wọ́rí ìwọ má ṣáà sọ̀rọ̀, owó ta fẹ́ gbé 2 million ní títí ẹ̀ ń bẹ̀. Christian ni ẹ́, born again dẹ̀ ni ẹ́, wá ti sáré rò kan 2 million yẹn tó lè ṣe, bọ̀ tó bá ti gbà ó ti fèèlì ìdánwò yẹn nìyẹn. Ibi tọ́lọ́run tiẹ̀ fi mú ẹni yẹn lọ, ẹni yẹn wà nílé ìdébẹ̀ mọ́ nítorí ó ti fèèlì ìdánwò yẹn. You see? So cost of obedience ó wà expensive, àti gbọ́rọ̀ sọ́lọ́run very expensive, ṣùgbọ́n reward tó wà ń bẹ̀, èrè tó wà ń bẹ̀ kò mọ̀ ṣe é ká o. Ẹni tó bá lè ní sùúrù, èrè tó wà ń bẹ̀ ó pọ̀ ju gbogbo pé kéèyàn ò bẹ́ẹ̀ yẹn o. So nǹkan tí Psalm 81 wà fún nìyẹn o. Ẹ gbẹ́kẹ̀lé ọlọ́run, ẹ fetí sí ọ̀rọ̀ rẹ̀, ẹ tẹ̀lé ọ̀nà ọlọ́run, ẹ fẹ́ràn ọlọ́run, ẹ má ní ọlọ́run mìíràn pẹ̀lú ọlọ́run. Ó ti tán, nǹkan tí Psalm 81 tó wà fún nìyẹn. So ẹ jẹ́ ká sáré kà ní verse 1. Mo ti sọ fún wa pé Asaph ló kọ orin fún àkókò àsè ni, lákòókò tó bá ti ń ṣe feast of the trumpet, òun ni wọ́n máa ń oní àkókò náà. Asaph wá sọ wípé kọrin sókè sí ọlọ́run, torí ẹ̀ làwa náà ṣe kọrin. Kọrin sókè sí ọlọ́run ipá wa, ọlọ́run agbára wa. Ẹ hó ìhó ayọ̀ sí ọlọ́run Jákọ́bù. Nǹkan tó máa ń ṣe nìyẹn, tó bá ti lè blow ṣọ́fà yẹn, tó bá ti lè fún fèrè yẹn, gbogbo èèyàn dẹ̀ máa, gbogbo ará Ísírẹ́lì gbọ́dọ̀ papọ̀. Nǹkan tó máa ń ṣe, wọ́n gbọ́dọ̀ fi sílẹ̀, wọn ò tẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan kan, wọ́n gbọ́dọ̀ wá síbẹ̀ ni. Ẹ lè lọ kà á ní Leviticus 23 verse 24. Àkókò mi ti lọ sómi ní máa ka àwọn Bible kìíní yẹn. So kọrin sókè sí ọlọ́run agbára wa, ẹ hó ìhó ayọ̀ sí ọlọ́run Jákọ́bù. Ìpè ìjọsìn ni call to worship, kò ṣe fún olórí ìjọ, kò ṣe fún ọmọ wọ́kà nìkan, gbogbo ìjọ, gbogbo ọmọ ọlọ́run ló gbọ́dọ̀ papọ̀ láti ṣe call to worship. Ní verse 2 ó wá ní ẹ mú orin mímọ́ ní kẹ́ wá kọ o. Àwọn orin tó wà nínú sáàmù wọn yẹn, ẹ mú orin mímọ́ wá, kò ń ṣe orin téèyàn fi ń gbéra ara èèyàn ká tẹ máa jó pé ẹ̀jẹ̀ tó máa ṣe. Orin mímọ́ sí Olúwa Ọlọ́run, irú orin tá a kọ yẹn, orin mímọ́ ẹ mú wá, kí ẹ sì mú ìlù wá, ẹ máa lùlù sí, tẹ máa jó ní gidi ni o. Ẹ mú dùrù pẹ̀lú ohun èlò orin mímọ́. Ẹ wá gbé ọlọ́run, Olúwa Ọlọ́run Ísírẹ́lì, ẹ wá gbéga. Nǹkan tó máa ń jẹ́ kí inú ọlọ́run dùn nìyẹn. Ẹ wá gbé ọlọ́run yìí ga. Ní verse 3 ó wá sọ wípé ẹ fún ìpè ní oṣù tuntun, torí òfin tọ́lọ́run fi fún wọn nìyẹn. Owó sọ pé kẹ́ lọ kà, ẹ lè rẹ́ máa rí Numbers 29 náà gbogbo, but Leviticus 23-24 yẹn ó sọ̀rọ̀ nípa ẹ̀. Ó ní ẹ fún ìpè ní oṣù tuntun ní ìgbà tí a lànà rẹ̀ sílẹ̀, t'Olúwa ti lànà rẹ̀ sílẹ̀ fún wọn, pé ẹ ní láti máa ṣe, òfin ni. Ní ọjọ́ àjọ wa tí ó ní ìrọ̀nú, ṣé ìrọ̀nú àbí ìrọ̀nú solemn feast, ìrọ̀nú ní ọjọ́ àjọ tó ní ìrọ̀nú. Numbers 29 verse 1 sọ pé àti ní oṣù keje ní ọjọ́ kìíní oṣù náà kí ẹ̀yin kí ó ní àpéjọ mímọ́. Ọjọ́ ìfúnpè ni fún yín tí wọ́n máa fún ìpè. O lè máa ṣe láwọn churches rẹ̀ pé first day of the month wọ́n á kóra wọn papọ̀, wọ́n á fún ìpè sí ọlọ́run. Call to worship ni pé aláti máa ṣe. So ní verse 4 ó wá sọ pé nítorí èyí lé àṣẹ fún Ísírẹ́lì o, kò ń ṣe àwa náà ní Ísírẹ́lì o, èyí lé àṣẹ
fún gbogbo àwa kìrìsìtẹ́nì ló ń jẹ́ bẹ́ẹ̀. Èyí lè àṣẹ fún Ísírẹ́lì àti òfin Ọlọ́run Jákọ́bù. Òfin Ọlọ́run Jákọ́bù ni o, òfin tọ́lọ́run fi sílẹ̀ ni o, pé a láti máa ṣe kí gbogbo Ísírẹ́lì pátápátá kán má lọ bí iṣẹ́, kán kóra wọn papọ̀ lọ́jọ́ náà, kí wọ́n fún fèrè, everybody blow your trumpet ní sọ́lọ́run, kán má ṣe nǹkan kan, kí gbogbo èèyàn kó papọ̀. Nǹkan tọ́lọ́run sì dá wa fún nìyẹn. 1 Peter chapter 2 verse 9, ká lè gbé Ọlọ́run ga ni, kò sí nǹkan tó dá wa fún jù yẹn lọ. So ẹni tí ò bá ń gbọ́ Ọlọ́run ga kò ṣe fẹ́ Ọlọ́run, nǹkan tó fẹ́ nìyẹn. Ní verse 5 ó wá sọ wípé èyí ni ó dá sílẹ̀ ní ẹ̀rí fún Jósẹ́fù. Ìyẹn ni pé ó fi múlẹ̀ gẹ́gẹ́ bí ìlànà ni fún Jósẹ́fù, pé ìlànà mi leléyìí o, òfin mi leléyìí, pé gbogbo Ísírẹ́lì, ìlú tí mo yàn, ẹ láti máa gbé mi ga, ẹ láti máa fún fèrè, ẹ láti máa ṣe àpéjọ ìjọsìn, ẹ láti máa ṣe fún mi kẹsì, ó sì ní àkókò tí wọ́n láti máa ṣe. Nígbà tó wá dé verse 5, wọ́n ń gbé Ọlọ́run ga ni o, wọ́n ti ń kọ orin o, tó lọ́lọ́run sọ pé ká ṣe bẹ́ẹ̀, wọ́n ti ń fún pè, wọ́n ti ń lùlù, wọ́n ti ń jó. Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní gba ẹnu Ásáfù sọ̀rọ̀ láti verse 6. Torí kan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn, tá bá ti ń worship Ọlọ́run, tá bá ti ń praise Ọlọ́run, ẹ máa rí pé tẹ bá ń ṣe deep worship, nígbà náà lè máa gbọ́ voice directly. In fact, ó máa dàbí ẹni kó wà lẹ́gbẹ̀ẹ́ yín ni. Tẹ bá ń ṣe worship téèyàn bá fọkàn bá Ọlọ́run dọ́gba ni o, kò ń ṣe worship tẹ́ ẹ̀yẹ worship ọkàn yín wà ní nǹkan tẹ máa ṣe ní lunch lọ́sàn-án, àbọ̀kàn yín wà níbi tí time tẹ máa lọ bí iṣẹ́. Worship téèyàn bá fi ọkàn dọ́gba pẹ̀lú Ọlọ́run, nígbà náà lèyàn máa gbọ́, ẹ máa gbọ́ Ọlọ́run clearly, ni kò ṣe pé bí ọkàn máa sọ sínú ọkàn yín, ẹ máa gbọ́ voice yẹn ni, ẹ máa gbọ́. Bẹ́ẹ̀ lọ́lọ́run bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní láti verse 6 tó wá ń sọ wípé ẹ̀yin ará Ísírẹ́lì, mo gbé èjìká yín kúrò nínú ẹrù. Ìyẹn ni pé mo gbé àjàgà yín kúrò ní èjìká yín. Ṣé ẹ mọ̀ pé ńgbà tó wà ní Egypt, iṣẹ́ ẹrú ló ń ṣe, iṣẹ́ bírísopé ló ń ṣe. Agbọ̀n ló gbé sí wọn lórí tí wọ́n fi ń ru blọ́ọ̀kì, tí wọ́n fi ń ru gbogbo nǹkan tí wọ́n fi ń kọ́lé ní Egypt. Àwọn ló ń ṣe gbogbo iṣẹ́ yẹn. Iṣẹ́ ìnira òun ni wọ́n ń ṣe. Òun ni wọ́n ṣe kígbe sọ́lọ́run wípé ìnira yìí ti pọ̀ jù. Ọlọ́run wá sọ fún wọn wípé ẹ̀yin ará Ísírẹ́lì, mo gbé àjàgà kúrò ní èjìká yín, ẹrù tẹ́ ń gbé lójoojúmọ́ mo gbé kúrò. Mo sì gba agbọ̀n lé ọwọ́ yín, agbọ̀n tẹ́ fi ń ru yẹ̀pẹ̀, tẹ́ fi ń ru gbogbo nǹkan tí wọ́n fi ń kọ́lé, mo gbà á lọ́wọ́ yín. Ẹ lè rí kà Exodus 1:14, Exodus 1:14, ẹ lè rí kà. Tá bá ṣe tán, ẹ ṣáà nóòtì ẹ̀ sílẹ̀, ẹ máa rí pé má ṣe fi wọ́n ṣe ìsìn líle, tẹ́pẹ́ iṣẹ́ líle, iṣẹ́ ńlá, iṣẹ́ tí wọ́n á ṣe tẹ́pẹ́ ó máa rẹ̀ wọ́n at the end of the day, òun ni wọ́n ń ṣe ní Egypt. Ní verse 7 ó wá sọ wípé ṣùgbọ́n ẹ ké pè mí nínú ìpọ́njú yín, nígbà tí ìpọ́njú yẹn tó pọ̀, tágbára yín ò ká mọ́, ẹ ké pè mí, ó ní mo dẹ̀ dá yín lóhùn níbi ìkọ̀kọ̀ àrá. Ṣé mo kó dá wọn lóhùn? Nígbà náà ni Mósè lọ bá lórí òkè Mount Sinai. Nígbà tí wọ́n dẹ̀ máa sọ pé ọ̀tọ́ làwọn fẹ́ rí, ó fàrà ó fi dá wọn lóhùn, ara ló fi dá wọn lóhùn lórí òkè Mount Sinai. Ó dẹ̀ sọ fún Mósè wípé àwọn èèyàn yìí, mo ṣetán láti gbà wọ́n là, máa kó wọn lọ. Ó ní pé níbi tí mo fara pamọ́ sí nínú àrá tí mo fi dá yín lóhùn, mo make sure wípé gbogbo yín ẹ kúrò nínú wàhálà yín. Ó ní èmi rí jí rẹ níbi omi ìjà. Ibi tó ti ṣèdánwò fún wọn nìyẹn o. Torí ńgbà tẹ́ ké pè mí nínú ìpọ́njú, mo gbà yín. Mo dá yín lóhùn níbi ìkọ̀kọ̀ àrá. Mo kó yín jáde torí pé wàhálà yẹn pọ̀ jù fún yín, mo dẹ̀ kó yín jáde. Ṣùgbọ́n nígbà tí mo kó yín jáde tán, tẹ́ dé ọ̀nà, kí lẹ ṣe? Ó ní mo rí ìdí yìí, ẹ tẹ́ lọ́wọ́ mi níbi omi ìjà. Yorùbá Bible pè ní omi ìjà nítorí pé Ọlọ́run dán wọn wò, wọn náà dán Ọlọ́run wò, so wọ́n jọ dára wọn wò ni. Yorùbá Bible wá sọ pé omi ìjà Mẹ́ríbà ni Moses pè, Mẹ́ríbà níbẹ̀, ó wà nínú Bible, Mẹ́ríbà níbẹ̀. Ẹ lè ka gbogbo story yẹn, ó wà ní Exodus chapter 17 verse 1 to 7. Tẹ́bá ẹ lọ kà, ẹ rí pé Ọlọ́run dán wọn wò, wọn náà dán Ọlọ́run wò. Exodus 17 verse 1 to 7 níbi omi Mẹ́ríbà ẹ rí.
ìyẹn ni pé ìwọ ké nínú ìrora, o ké nínú ìnira, mo sì gbà ọ́ là. Mo dáhùn nínú èfùfù tí mo fara pamọ́ sí, ṣùgbọ́n mo wá dán yín wò, mo dán yín wò, mo dán yín wò níbi omi Mẹ́ríbà ẹ̀dẹ̀ fèèlì. Ẹ fèèlì, ó ní ẹ lọ ronú sí sélà, ẹ má ti kọ sélà síbẹ̀, ó fẹ́ ká lọ ronú sí ni. Pé ẹ lọ ronú sí. Ṣé ẹ̀yin náà tó Ọlọ́run máa ń dán gbogbo èèyàn wò? Ẹ má jẹ́ kéèyàn kan sọ pé Ọlọ́run kì í dán yàn wò pẹ̀lú ibi ni. Ọlọ́run máa ń tẹ̀sí ọmọ ẹ̀. Ṣé ó máa gbẹ́kẹ̀lé mi ṣá? Jẹ́ kí n mọ̀ bóyá ó tiẹ̀ lè trust mi. Ṣé ó máa gbẹ́kẹ̀lé mi? O mo ṣe fún wa lẹ́ẹ̀ o. Torí ó easy àti sọ pé Ísírẹ́lì kí ló tiẹ̀ máa ń ṣàwọn Ísírẹ́lì àwa yìí gangan ní Ísírẹ́lì. Ṣé ìwọ gbẹ́kẹ̀lé Ọlọ́run ni? Ṣé ó gbẹ́kẹ̀lé Ọlọ́run tó ni? Tí nǹkan bá dé kí ló máa ń kọ́kọ́ wá sọ́kàn rẹ? Ṣé Ọlọ́run sọ pé ó ṣe dánwò fún yín o? Àwa ò ní fèèlì lórúkọ Jésù, ṣùgbọ́n ẹ̀yin ọmọ Ísírẹ́lì níbi odò Mẹ́ríbà ẹ fèèlì o. Mo dán yín wò pé kí tiẹ̀ wò kan tó máa ṣe, bọ̀ kí ni wọ́n ń sọ ní verse 2 Exodus 17 verse 2 yẹn. Àwọn ọmọ Ísírẹ́lì ní àwọn òwòrán Olúwa yìí wà láàrin wọn o. Àwọn òṣù ọmọ ó kàn kó wọn kúrò ní Egypt ni. Ó ti fi wọ́n sílẹ̀ pẹ̀lú Mósè. So kán tètè máa fígọ̀ nǹkan táwọn máa ṣe pẹ̀lú Mósè. Ṣé ó yẹ kéèyàn máa ronú bẹ́ẹ̀ ni? Ṣé ó yẹ ká máa ronú bẹ́ẹ̀? So ní verse 8 ó wá ní ẹ gbọ́, Ọlọ́run ló ń ṣì sọ̀rọ̀ o. Ó ní ẹ gbọ́ ẹ̀yin ènìyàn mi, torí èmi mo yàn yín Ísírẹ́lì. Ó ní torí mo máa jẹ́rìí sí yín o. Èmi ó sì jẹ́rìí sí yín Ísírẹ́lì. Bí ìwọ bá fetí sí mi, tó bá jẹ́ pé ẹ fetí sí mi ni ìbá máa dáa o. Tó bá jẹ́ pé ẹ gbọ́rọ̀ sí mi lẹ́nu tẹ̀lé òfin mi ni, ó ní ìbá máa dáa o. Ìbá máa dáa, mú kìlọ̀ fún yín Ísírẹ́lì, ṣùgbọ́n ẹ gbọ́. Ní verse 9, ó ní kì yóò sí ọlọ́run mìíràn nínú yín. Ṣé bí mo sọ fún yín pé ẹ gbọ́dọ̀ sí ọlọ́run mìíràn? Pé èmi Ọlọ́run Ísírẹ́lì yìí nìkan òun ni kẹ́ máa sìn. Bẹ́ẹ̀ ni ìwọ kì yóò sí ọlọ́run àjèjì. Ẹ gbọ́dọ̀ sí ọlọ́run àjèjì. Àwọn tó wà níbi tí mò ń kó yín lọ, ọlọ́run àjèjì náà lọ sí tí mo ṣe pa wọ́n rẹ́. Ṣùgbọ́n èèyàn mi ni yín. Mo fẹ́ kó jẹ́ pé èmi nìkan ní kẹ́ máa sìn. Ara òfin Ọlọ́run ni Exodus 20 verse 3. Exodus orí 20 ẹsẹ̀ 3. Ìwọ kò gbọ́dọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ṣé o mọ̀ pé àwa Kìrìsìtẹ́nì a máa ń sọ pé àṣà lọ́lọ́run mìíràn, ọlọ́run kan náà láṣà ń sìn. Ṣùgbọ́n ó lọ ń bá wòlíì tó mọ̀ bí tó ti gba agbára. Ó lọ ń bá wòlíì tó gbóná, ó mọ̀ bí tó ti rágbára o. Ó lọ ń bá èèyàn mí ìdẹ̀rẹ́ ikùn ẹ̀ lọ́lọ́run ẹ̀. Your belly is your God. Kìrìsìtẹ́nì ni o, ó lè gbé oṣù kan kó má gbààwẹ̀ ọjọ́ kan. Bẹ́ẹ̀lì yẹn Ọlọ́run, ó ń sin bẹ́ẹ̀lì yẹn ni. Èèyàn mí ìdẹ̀rẹ́ owó ni. Owó yẹn ó lè débi pé kò ráyè iṣẹ́ Ọlọ́run, kò ráyè ka Bíbélì. Ó lè a whole week ó lè má rí Bíbélì kó má ti ẹ̀ka. So oríṣiríṣi nǹkan téèyàn tó bá ti ń gba àkókò lọ́wọ́ èèyàn tí ò jẹ́ kéèyàn kó ráyè gbọ́ ti Ọlọ́run. Áídọ́ọ̀lù ni o, eré ni o. Kò kìí ṣe pé èrè tó bá tọ́ nǹkan sójú tọ́ nǹkan símú nìkan lèèyàn ń pè lérè. Tó bá ti wá ràn lọ́wọ́ lọ síbi tí kò dá ẹ lójú, tó ti ń fàlù mọ́ lápọ̀rọ̀ Ọlọ́run, ó ti mọ̀ pé ó ti lọ bá èrè ni o. Ó ti lọ wá Ọlọ́run mìíràn lọ ni. Tó bá jẹ́ Ọlọ́run Ísírẹ́lì yìí nìkan ló gbójúlé, Jésù Kristi yìí nìkan wàá dúró lórí ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ ló máa dì mú. Kò sí kankan téèyàn kankan lè sọ fún ẹ tó lè yọ. Tó bá ti yàtọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run ò ní gbà. Orí ọ̀rọ̀ Ọlọ́run yìí nìkan ló máa dúró lé. Ó ní Ísírẹ́lì mo sọ fún yín. Torí kan tọ́lọ́run wá commitment ni. Ó fẹ́ ká wà committed tó òun. Kò fẹ́ ká tún yà lọ síbòmíràn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n kàn ń jọ́rẹ̀ Ọlọ́run, wọ́n kàn ń bí friend Ọlọ́run bí boyfriend ni o. Nígbà tó bá nílò nǹkan, wọ́n rántí pé Ọlọ́run kan wà tó máa Father Christmas ní kí lọ béèrè nǹkan tí mo ní lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n nǹkan tọ́lọ́run fẹ́ ni wípé òun fẹ́ gbé wa níyàwó ni. Ṣé mọ̀ pé tá bá ti lọ ṣèyàwó, tá bá ti marry, tá bá ti dé, a ti kẹ́rù wa, ilé ọkọ yẹn la máa gbé, orúkọ ẹ̀ la máa jẹ́. Gbogbo nǹkan ti yàtọ̀ sígbà tó jẹ́ pé a sì ń ṣe ọ̀rẹ́, tá à ń ṣọ̀rẹ́ ọkùnrin àtobìnrin. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n kàn ń bọ́ Ọlọ́run ṣe ọ̀rẹ́ ọkùnrin àtobìnrin ni o. They are not committed to God. Torí tí Jésù tó bá gbé lóòótọ́ o fẹ́ Jésù yìí, wá ka ọ̀rọ̀ rẹ̀.
wàá fẹ́ràn Jésù yìí tó jẹ́ wípé kò sí nǹkan tó ní lè ṣe fún Jésù yìí. Ẹ wò ya wá nú Olúwa kó tó di pé wọ́n rìtáyà. Àwa tá à ń ṣiṣẹ́ nọ́ọ̀sì ya mọ bó ṣe rí. Kéèyàn lọ ṣe iṣẹ́ alẹ́ tílẹ̀ àfimọ́ kó dẹ̀ dé láàárọ̀ kó tọ́jú fámílì kó tún sáré bọ́ sórí òkè Síónì láì gba sálárì láì gbowó tó jẹ́ pé owó tó tún ń pa wọ́n á tún wá máa ná fún àwọn èèyàn wọ́n á tún máa fi ṣe iṣẹ́ Ọlọ́run. Èyí tó bá fẹ́ràn Ọlọ́run tó wà committed to God nìkan ló lè ṣe. Kò ń ṣe nǹkan tí gbogbo you must be really committed to Jesus láti lè ṣe irú nǹkan bẹ́ẹ̀. So commitment ni Jésù ń wá o. Commitment lọ́lọ́run fẹ́ kò fẹ́ ọ̀rẹ́ kò kàn fẹ́ ọ̀rẹ́ tó kàn máa wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹni tó máa wà committed òun ló ń fẹ́. Mo ti sọ fún yín wípé kò gbọ́dọ̀ sí Ọlọ́run mìíràn láàrin yín. Ní verse 10 ó wá ní pé tó bá jẹ́ pé àwọn nǹkan tí mo sọ fún yín yìí Ísírẹ́lì tó bá jẹ́ pé ẹ ṣe ni tó bá jẹ́ pé ẹ gbọ́ràn sí mi lẹ́nu ni tẹ́ ẹ lọ bá Ọlọ́run àjòjì tẹ́ ẹ wà committed sí mi tẹ́ ẹ ń gbé mi ga. Ní verse 10 ó ní èmi tí mo jẹ́ Ọlọ́run yìí èmi tí mo mú yín jáde láti Egypt jáde wá ǹbá kàn ní pé kẹkàn ya ẹnu yín ní gbòòrò gbogbo nǹkan tẹ́ bá sì fẹ́ màá sì máa fi kún. Kò sí nǹkan tẹ́ fẹ́ tèmi Ọlọ́run yìí sí mi ò lè ṣe tó bá jẹ́ wípé ẹ gbọ́ràn sí mi lẹ́nu tó bá jẹ́ pé ẹ fetí sí àwọn òfin tí mo fún yín tẹ̀lé ń tẹ̀lé lọ tó bá jẹ́ pé ẹ lè gbẹ́kẹ̀lé mi tó bá jẹ́ pé ẹ lè trust me if only you can trust me. Mélòó ni wa ló trust Ọlọ́run? Tá bá bí wá sí gbogbo ara máa nawọ́ sókè pé a trust Ọlọ́run ṣùgbọ́n nígbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ nígbà yẹn la máa mọ̀ bóyá a trust Ọlọ́run àbá a trust Ọlọ́run. Tó bá jẹ́ pé ìgbà tó máa kọ́kọ́ wá sọ́kàn ẹ̀ ní pé kí sáré lọ pe dókítà níbo ni mo fẹ́ kí ni mo fẹ́ pè o kí ni mo fẹ́ ṣe o gbẹ́kẹ̀lé Ọlọ́run nìyẹn. Tá a gbé ìṣòro yẹn tá a gbé ga ju Ọlọ́run lọ tá a ń wò ó pé kò sí ìṣòro kankan tó ga tó Ọlọ́run. My God is bigger than all the mountain. Kò ní bó ṣe bókè yẹn ṣe lè tóbi tó ìwọ òkè Ọlọ́run mi tóbi jù ẹ lọ. Bó ṣe wá ló ṣe máa padà bó ṣe wá ló ṣe máa padà. I serve a God that is bigger than you. Kò sí Ọlọ́run tí mò ń sìn kò sí kan tí kò lè ṣe. Ó ní tó bá jẹ́ pé ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni ẹ ya ẹnu yín gbòòrò ẹ dẹ̀ béèrè kan tó wù yín màá dẹ̀ fi kún ẹnu yín. Kò sí kan tí Ọlọ́run ò lè ṣe. Popular verse tó wà ní Psalm 81 ẹni tí ò mọ̀ nǹkan tó wà ń bẹ̀ ó máa verse 10 gbogbo èèyàn máa ń mọ̀ ṣe mọ̀ pé tí bá ṣàti ya ẹnu mi gbòòrò Ọlọ́run á fi kún. Ṣùgbọ́n condition wà ṣe bá ti di pé condition wà. Ẹni tó bá ń ṣèfẹ́ Ọlọ́run tó ń gbé ìgbé ayé mímọ́ tó gbẹ́kẹ̀lé Ọlọ́run tó bẹ̀rù Ọlọ́run òun ló máa ya ẹnu rẹ̀ gbòòrò tọ́lọ́run á sì fi ó lówó bó ṣe lówó tó ó láhun kò kí ń fúnyàn kò sí kankan tó kò sẹ́ni tó lè lọ bá fún nǹkan kan kò ní fún wọn bówó ẹ̀ ṣe pọ̀ tó ṣùgbọ́n ó wá láìkọmọdé tí ó ní ẹ̀ẹ̀kan lọ́dún ó máa ń fẹ́ káwọn ẹbí kán mú àwọn ọmọ wọn wá kán wá kì í á wá fún àwọn ọmọ yẹn á fún wọn lẹ́bùn. The only thing yìí kan pé ló máa ń ṣe nìyẹn. So tó bá ti fẹ́ lọ kí wọ́n á ti wá kọ́ àwọn ọmọ wọn pé tó bá ti béèrè pé kí ló fẹ́ nǹkan báyìí ni kò sọ fún ọ̀nkù pò fẹ́ o. So nígbà tábúrò wọn yìí ó ti múra pé kó kan òun o nígbà tó dẹ̀ kan ó ti mú ọmọ ọkùnrin ó yá à ń lọ sọ́dọ̀ ọ̀nkù wọ́n ti ń kọ sílẹ̀ tipẹ́tipẹ́ tá bá ti débẹ̀ tó bá ti béèrè pé kí ló fẹ́ sọ fún ẹ pé mọ́tò tá máa fi gbé ẹ lọ sí school pé kan tó fẹ́ nìyẹn o. Ọmọ ti lóun ti gbọ́ wọ́n tún lọ lọ́nà àwọn tún bí tó bá ti débẹ̀ tó bá ti bí ẹ kí ló máa sọ fún wọn ní kí sọ pé mọ́tò ok. Nígbà tó débẹ̀ wọ́n ṣeré wọ́n jẹun wọ́n wá ṣe ọ̀nkù yẹn wá pe ọmọ yẹn kí ló fẹ́ kí n fún ẹ fọ́dún tuntun ó ní kúkì. Ọ̀nkù yẹn ní kúkì bí báwo ọ̀nkù yẹn tún bí lẹ́ẹ̀kan sí àní fún ọdún tuntun kí ló fẹ́ kí n ṣe fún ẹ ó ní ọ̀nkù I want cookie. Wọ́n tún bí lẹ́ẹ̀kan sí ìyá ẹ̀ ń tara níbi tó wà ìyá ẹ̀ fojú bá sọ̀rọ̀ ó ń fẹsẹ̀ bá sọ̀rọ̀ ọmọ yìí ò wò ìyá ẹ̀ o
ọ̀nkù ló ń wò. Kí ló sọ pé o fẹ́ fọ́dún tuntun ìwọ ọmọ? Ó ní kúkì. Ok, ẹ lọ gbé bọ́ọ̀sì kúkì kan ẹ gbé fún wọn. Ẹ ṣe wàá tún rí yín lọ́dún tó ń bọ̀. Wọ́n ṣe kúrò nìyẹn. Mo máa ń like àti máa fún wa ní àwọn example so that torí ó máa ń jẹ́ kéèyàn rántí tá bá ti lọ síwájú Olúwa Ọlọ́run alààyè. Ẹ má jẹ́ ká máa béèrè fún kúkì. Ẹ jẹ́ ká máa béèrè, kò sí nǹkan tí Ọlọ́run yìí ò lè ṣe o. Kò sí. Olúwa mo ti ń wojú yín, tá bá kàn lè fún mi lọ́mọ ẹyọ kan péré, ẹ má ṣe irú ẹ̀ mọ́. Ìgbà àìmọ̀ ni o. Ìgbà àìmọ̀ ni. Ṣé Olúwa ń fi ọmọ mẹ́rin fún yàn kan lẹ́ẹ̀kan náà? Tí èèyàn bá béèrè fún, kò sí nǹkan tó burú jù lọ́wọ́ Ọlọ́run. Wọ́n tè sí ti. Ó fódìdí ìlú. Ọlọ́run dé kúkú fún wọn lódìdí ìlú. Tó bá jẹ́ pé wọ́n béèrè fún ilé ẹyọ kan náà, ní ilé ẹyọ kan náà lọ́lọ́run máa fún wọn. Òun ló ṣe dàbí ẹni pé àwọn kan máa ń rí nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run, omi náà ṣe ń kọ́ gbogbo ẹ̀ ní sí. Pé ẹ má jẹ́ ká béèrè kúkì mọ́. Kò sí nǹkan tọ́lọ́run yìí ò lè ṣe. Títóbi lọ́lọ́run yìí, kò dẹ̀ sí nǹkan kan tó ṣòro ó ṣe fún. Torí pé a ní ìgbẹ́kẹ̀lé, torí pé a trust Ọlọ́run, a ní gbàgbọ́ pọ́lọ́run lè ṣe. Òun la máa ṣe ń béèrè fún kúkì o. Òun la ṣe máa ń béèrè fún nǹkan kéékèèké. Tọ́lọ́run bá fún wa lóore ọ̀fẹ́ láti béèrè. Ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ńgbà tá a béèrè láàárọ̀ pé nǹkan tẹ́ béèrè pé kúkì ni, ẹ tún lọ ṣe call to worship yín. Ẹ lóore ọ̀fẹ́ látẹ̀ni títí lọ dé Thursday ká tó ṣe Bible study next week. Tó bá possible gan bó jẹ́ 30 minutes a day, ẹ wá, ẹ gbé Ọlọ́run ga ní gidi. Tẹ́ bá ti gbé Ọlọ́run ga tán, ẹ wá béèrè yìí. Ẹ la ẹnu yín gbòòrò. Kẹ́ wá bí Ọlọ́run ohun tó wù yín. Kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Olúwa sì gbọ́, a ṣe fún wa lórúkọ Jésù. So verse 11, Ọlọ́run sì continue ni o. Ní verse 11, ó ní ṣùgbọ́n àwọn ènìyàn mi kò fẹ́ gbóhùn mi. Ó ní wọn ò gbọ́. Ká ní pé wọ́n tẹ̀lé nǹkan tí mo sọ fún wọn ni. Ara tù wọ́n. Ọ̀tá ò lè borí wọn. Gbogbo nǹkan tó fẹ́ ni màá ṣe fún wọn, ṣùgbọ́n Ísírẹ́lì ò gbọ́. Wọn ò gbọ́. Ó ní Ísírẹ́lì ò fetí sí mi. Àwọn ènìyàn mi kò fetí sí ọ̀rọ̀ mi. Ísírẹ́lì kò gbọ́rọ̀ sí mi lẹ́nu. Ṣé mọ̀ pé Ọlọ́run dẹ̀ fún wa ní wíìlì? Téèyàn bá ti gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu, Ọlọ́run ò kì í fagídí múyàn. Ó máa ń fi yàn. Ọlọ́run ò ní fi wá sílẹ̀ lórúkọ Jésù. Á dẹ̀ fi yín sílẹ̀ kẹ́ lọ máa ṣe nǹkan tó wù yín. Ọlọ́run ò fi pá múyàn. So ní verse 12 ó ní bẹ́ẹ̀ ni mo fi wọ́n sílẹ̀ fún líle àyà wọn. Nígbà tí mo ti bá wọn sọ̀rọ̀ títí, wọn ò gbọ́rọ̀ mi. Nǹkan tí mo ní kán ṣe, Ísírẹ́lì ò ṣe. Èyí tí mo ní kán má ṣe gan òní Ísírẹ́lì ló ń yà sí. Mo dẹ̀ fi wọ́n sílẹ̀ fún èrò ara wọn. Ẹ̀tọ́ Ọlọ́run bá ti fi sílẹ̀. Ọlọ́run ṣàánú ni. Ọmọ yìí má pa mí, ọmọ yìí má pa mí. Tó bá ti sún ìyá gan á sọ pé ọmọ má para ẹ̀ ni. Ìwọ ọmọ má para ẹ̀. Ìyá sí mi. Ọlọ́run ti sọ báyìí ni kẹ́ ṣe ṣe, báyìí ni kẹ́ ṣe ṣe. Ẹ ṣe báyìí bọ̀tẹ́ ní ìyẹn kọ́ lẹ fẹ́ ṣe. Ìkan báyìí ni mo fẹ́ ṣe. Ọlọ́run dẹ̀ fi wọ́n sílẹ̀ pé okay, ẹ go ahead. Nígbà tẹ́ bá ṣe, tí ìyà bá jẹ yín, ẹ tún padà wá. Ẹ rántí pé Ọlọ́run kan wà tó ń jẹ́ Ọlọ́run Ísírẹ́lì. Nǹkan tó ṣẹlẹ̀ sọ́mọ onínàkúnà nìyẹn o. Luke chapter 15 verse 11 to 32. Ẹ lọ kà ẹ tí ò bá rántí ìtàn yẹn, story yẹn. Ọmọ onínàkúnà nígbà tó wà lọ́dọ̀ bàbá ẹ̀, gbogbo nǹkan ló ní o. Gbogbo nǹkan aráàtú o. Òun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe lákọ̀ọ́ra wọn. Gbá nǹkan ẹ lọ́wọ́ bàbá ẹ̀ kó máa lọ kó lọ bẹ̀rẹ̀ ayé títí ẹ. Lọ ṣe nǹkan tó wù ẹ́, bẹ́ẹ̀ ni kí bàbá ẹ̀ máa control ẹ all the time. Bẹ́ẹ̀ lọ́mọ yẹn sọ pé bàbá mi ẹ fún mi ní nǹkan ogún ti tèmi. Ẹ fi fún mi. Bàbá ẹ̀ ní kí ló dé? Ó ní ẹ ṣáà fún mi ní nǹkan ogún. Mo ti dàgbà tó, èmi náà fẹ́ lọ bẹ̀rẹ̀ ayé ti tèmi. Okay. Ọlọ́run ò kì í fipá múyàn. Bàbá yẹn dẹ̀ fún ní nǹkan ogún títí ẹ̀. Nígbà tó dẹ̀ lọ, kí ló ṣẹlẹ̀ sọ́mọ onínàkúnà? Ó ná gbogbo ẹ̀tàn pátápátá. Torí the moment tó ti kúrò lọ́dọ̀ bàbá ẹ̀, ló ti kúrò lábẹ́ àṣẹ Ọlọ́run. Nígbà náà ni gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ sí ní dàrú fún. Bó ṣe kúrò ní gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ sí ní dàrú fún. Gbogbo nǹkan tó gbà tó mú lọ. In fact, kò sí kankan tó kù débi pé ó lọ ń bá àwọn pig, àwọn ẹlẹ́dẹ̀. Ó lọ ń bá wọn jẹun papọ̀.
nígbà yẹn ló ṣẹ̀ wá ronú ara ẹ̀ wípé ọmọ onílé ọmọ ọlọ́nà lòun òun á padà lọ bá bàbá òun á bẹ bàbá òun pé òun ti ṣẹ̀ kí bàbá òun kó dáríjì òun kóun tiẹ̀ máa ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ at least òun á máa róúnjẹ jẹ òun tiẹ̀ sọ pé kó gbà àwọn àsọmọ ọmọ but at least kóun ṣáà máa ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ kóun máa rí oúnjẹ jẹ bó ṣe máa ń rí nìyẹn téèyàn bá ti gbọ́ ọ̀rọ̀ sọ́lọ́run téèyàn ò tẹ̀lé òfin ọlọ́run tó fi ọlọ́run ta rí pé òfin yẹn ti le jù tèmi mi ì lè ṣe járe ìyẹn kàn jẹ́ lọ ṣe wàhálà àti tí èyàn tún padà bọ̀ ọ̀dọ̀ ọlọ́run náà lèyàn tún padà bọ̀ kí ló wá dé tá àkókò tẹ̀lé òfin rẹ̀ kákókò farabalẹ̀ béèyàn lọ èèyàn padà bọ̀ náà ni tó bá ti mẹ́ja kúrò nínú omi kò lè survive kó sí bó ṣe máa survive bá ṣe rí sọ́lọ́run nìyẹn you go you will come back náà ni so ní verse 13 ó wá sọ wípé ọlọ́run ló ṣe ń sọ̀rọ̀ ó ní ìbá ṣe pé àwọn ènìyàn mi ti gbọ́ tèmi àti kí Ísírẹ́lì kí ó máa rìn nípa ọ̀nà mi ó ń ju ọlọ́run fúnra ọlọ́run gangan ni tó bá jẹ́ pé àwọn èèyàn yìí pé wọ́n tiẹ̀ lè gbọ́ tèmi tó bá jẹ́ pé wọ́n tiẹ̀ rìn nípa ọ̀nà mi pé ìbá máa dá o ní verse 14 ó wá sọ wípé èmi ìbá ti ṣẹ́ àwọn ọ̀tá wọn lọ́gán tó bá jẹ́ pé wọ́n rìn ní ọ̀nà mi tó bá jẹ́ pé wọ́n tẹ̀lé òfin mi ikọ́ tí mo ní kàn mọ́ ṣe tó bá jẹ́ pé òun ni wọ́n ń ṣe n bá ti ṣẹ́ àwọn ọ̀tá wọn tó wá ń bájà tó ń dí pẹ̀lú wọn bó ṣe wù wọ́n yìí ó ní n bá sì ti yí ọwọ́ mi padà sí àwọn ọ̀tá wọn n bá ti dí pẹ̀lú àwọn ọ̀tá wọn kán tiẹ̀ tó débi tán bàbá ti pa wọ́n rẹ́ ó wà lágbára ọlọ́run láti lè ṣe é níṣẹ́jú kan lọ́lọ́run máa bá àwọn ọ̀tá wọ̀nyí wí tó máa clear àwọn tẹ́gbà àti ẹ̀ní mọ̀ wípé àwọn ọ̀tá yẹn wà ń bẹ̀ tẹ́gbà ti clear àwọn gan káwa tiẹ̀ tó mọ̀ wípé wọ́n tiẹ̀ ń gbógun irú ọlọ́run tá à ń sìn nìyẹn ṣẹ́rí verse 14 yẹn mo kọ́ claim blessing sí mo ní blessing ìbùkún tí Ísírẹ́lì kọ́ tí wọ́n rí gbà you see tó bá jẹ́ wípé wọ́n tẹ̀lé ọ̀nà ọlọ́run ni olúwa ìbá ti ṣẹ́gun ọ̀tá fún wọn olúwa ìbá ti yí ọwọ́ rẹ̀ padà sáwọn ọ̀tá wọn lára ní verse 15 ó wá ní ṣùgbọ́n kí ni wọ́n ń ṣe ó ní àwọn akórìíra olúwa ìbá ti fi orí wọn balẹ̀ fún un torí àwọn tó kórìíra òun olúwa ọlọ́run Ísírẹ́lì instead kí wọ́n tẹríba níwájú ọlọ́run tí wọ́n kórìíra kí ọlọ́run Ísírẹ́lì náà fẹ́ ṣe kí ni òrìṣà lọ́wọ́ fẹ́ máa bọ́ ti wọn it's alright ṣùgbọ́n faith wọn àyàn ìpín tí wọ́n nìyẹn ìpín aláìgbàgbọ́ kí ló wá máa ṣẹlẹ̀ sí wọn ó ní ìgbà ká ní pé wọ́n tiẹ̀ tẹríba fóun ọlọ́run ni ó ní ìgbà wọn ìbá sì dúró pẹ́ títí ṣùgbọ́n nítorí pé wọ́n tẹríba fún ọlọ́run kí ló máa ṣẹlẹ̀ sí wọn wọn ò lè dúró pẹ́ títí eternal life ló níbẹ̀ wọn lè ní wọn lè jogún eternal life ìgbà wọn ò ní pẹ́ mọ́tán bá kàn sí kúkú ti ara ó ti tán that's the end ẹ tí ò bá ti lè tí ò ti gba Jésù yìí kó gba ọlọ́run yìí kó gbà ní pípé kò ṣe gbígbà pé mò ń lọ church àkàṣà sọ pé mò ń lọ church kó gba Jésù yìí ní gidi ẹ tí ò bá ti lè gbà ní gidi ìpín wọn nìyẹn verse 15 verse 16 ó ní pé tó bá jẹ́ wípé wọ́n gba òun ni tí wọ́n ń fetí sí ọ̀rọ̀ òun tí wọ́n ń rìn lé ọ̀nà òun àwọn tó gba òun nínú wọn torí gbogbo wọn kọ́ àwọn kan wà nínú wọn tó jẹ́ pé wọ́n fẹ́ràn ọlọ́run wọn kórìíra ọlọ́run torí ẹni tó bá fẹ́ràn ọlọ́run ló lè ṣe gbogbo nǹkan tó ọlọ́run sọ yìí o ẹni tí ò bá fẹ́ràn ọlọ́run gbogbo nǹkan táwọn sọ yá kàn ní kó ṣáà máa sọ nǹkan tó wù wọn ni bọ̀tẹ́ tó bá fẹ́ràn ọlọ́run gbogbo nǹkan táwọn sọ yá máa ogun lọ́kàn ni a máa ogun lọ́kàn á wà nínú ọkàn rẹ̀ á ká lára ó ní pé tó bá jẹ́ wípé wọ́n gbọ́ tòun ọlọ́run tí wọ́n fetí sí òun ó ní àlìkámà dáradára ní ìbá máa fi bọ́ wọn pẹ̀lú ọkà tó dára natural provisions ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn nǹkan tó ń gbìn tó ń jáde láti ilẹ̀ ó ní òun ìbá máa fi bọ́ wọn ní rẹpẹtẹ tán bá gbìn nǹkan bá jẹ́ kó wù kọjá bó ṣe yẹ bá pèsè fún wọn ní ọ̀nà jaburata ni kò wá ń ṣe yẹn nìkan o ó ní àti oyin inú àpáta supernatural provision nìyẹn ìyẹn ò kì í ṣe natural
supernatural ṣe mọ̀ abundance sustenance ló ń jẹ́ bẹ́ẹ̀ èyí kí ni Yorùbá yẹn ìpèsè lọ́pọ̀lọpọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ pé tó bá jẹ́ pé wọ́n tẹ̀lé ọ̀nà òun tí wọ́n tẹ̀lé òfin òun tí wọ́n forí balẹ̀ fóun Ọlọ́run Ísírẹ́lì ni tí wọ́n yàsọ́nà mìíràn tí wọ́n gbọ́ wọ́n wá rà lọ́wọ́ lọ síbòmíràn ó ní ìbá fún wọn ní oyin láti inú àpáta wá ó ní ìbá fún wọn Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù ó kù sọ́wọ́ ń kálukú o àti gbọ́ nǹkan tí Ásáàfù sọ àti gbọ́ èyí téèyàn bá fẹ́ mú tó bá fẹ́ mú verse 15 ó kù sọ́wọ́ ẹ̀ tó bá dẹ̀ sọ pé verse 16 Olúwa mo ti ṣe tán mo gbà ọ́ pátápátá ni o èmi ò tún lọ́ràn mìíràn jùwọ́ lọ gbogbo òfin rẹ mo fẹ́ máa ka ọ̀rọ̀ rẹ mo dẹ̀ fẹ́ máa tẹ̀lé gbogbo ọ̀rọ̀ tó sọ gbogbo nǹkan tó sọ pé kí n máa ṣe òní mo fẹ́ máa ṣe nítorí àtèmi àti ẹbí mi mo fẹ́ kẹ́ máa bọ́ wa pẹ̀lú àlìkámà dáradára mo fẹ́ kẹ́ mú oyin jáde kúrò nínú àpáta mo fẹ́ kẹ́ mú jáde fún wa ẹni tó dẹ̀ máa sọrú nǹkan bẹ́ẹ̀ pé kọ́lọ́run ṣe irú ẹ̀ fóun á jẹ́ ẹni tó jẹ́ pé ó ti gba Jésù torí Jésù yìí àṣebókó ẹrú láwà Adam ti gbóǹkálùkù sóko ẹrú ńgbà tó ti ṣẹ̀wọ̀n àti Éfà nínú òkùnkùn Olúwa ti ṣèdájọ́ pé nítorí pé ẹ ti ṣẹ̀ ẹ máa kú ni mo darí tẹ́lẹ̀ pé ẹ ní kú ẹ máa wà nínú ọgbà máa fellowship pẹ̀lú yín ṣùgbọ́n nígbà tó dẹ̀ ti jẹ́ kéṣù ó ti jẹ́ kó tì ní ẹ ti ṣẹ̀ sẹ́mi Olúwa Ọlọ́run ó dẹ̀ lé wọn kúrò nínú ọgbà ṣùgbọ́n kí ni Jésù Ọlọ́run tún wá ṣe tó rá láàánú ni ó tún wá rán ọmọ rẹ̀ yọkan ṣoṣo tó ní nítorí pé ẹ̀ṣẹ̀ tí Adam ṣẹ̀ ẹ̀jẹ̀ aláìlẹ́ṣẹ̀ ẹni tí ò lẹ́ṣẹ̀ nìkan la lè fi mú ẹ̀ṣẹ̀ yẹn la lè fi mú kúrò ó tún wá rán ọmọ rẹ̀ pé kó wá kú fún wa lórí igi àgbélébùú kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kó wá fi san gbogbo gbèsè tá a ti jẹ kó fi ẹ̀jẹ̀ yẹn kó fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ wa mọ́ pé gbogbo ẹ tó bá ti wá gba Jésù Kristi yẹn o ní Olúwa àti olùgbàlà o tó bá tiẹ̀ máa kúkú ara kò ní kúkú ẹ̀mí pílánì ètò tóun ti ní fún wa láti bẹ̀rẹ̀ ètò yẹn á sì ṣẹlẹ̀ á sì wà fún ẹ tó bá gba Jésù ní Olúwa àti olùgbàlà rẹ̀ bọ́lá òun ṣe kó Ísírẹ́lì kúrò nínú oko Íjíbítì bẹ́ẹ̀ ló ṣe rán Jésù láti gbà wá kúrò kó mú wa kúrò nínú òkùnkùn kó mú wa wá sínú ìmọ́lẹ̀ ṣùgbọ́n Jésù wá ń sọ ní Jòhánù ìwé Jòhánù orí 10 ẹ lè kà á láti verse 26 to 28 ó ní ẹ̀yin kan wà tó jẹ́ pé ẹ̀ sí nínú àwọn àgùntàn mi ó ní ẹ kàn ń tẹ̀lé mi ni ẹ̀ kì í ṣàgùntàn mi o ẹ ń tẹ̀lé mi ẹ ń rí gbogbo nǹkan tí mò ń ṣe ẹ wá sínú ìjọ àjọ wá sórí òkè Síónì ṣùgbọ́n ẹ sí nínú àwọn àgùntàn mi ó ní nítorí mo mọ àwọn àgùntàn mi o àwọn àgùntàn mi sì mọ̀ mí o wọ́n ń gbọ́ ohùn mi o wọ́n ń gbọ́ ohùn mi wọ́n dẹ̀ ń tọ̀ mí lẹ́yìn ó ní àwọn àgùntàn tèmi ni mo dẹ̀ máa fún ní ìyè àìnípẹ̀kun ó ní wọn ò ní ṣègbé láéláé ó ní kò dẹ̀ sí ẹni tó lè já wọn kúrò lọ́wọ́ òun ó ní kò sí alágbára kankan tó lè já àwọn àgùntàn òun kúrò lọ́wọ́ òun ẹni tó fẹ̀mí rẹ̀ lélẹ̀ fún kí wá ni ò ṣe ní fi jà fún ọmọ ẹ̀ á jà fún ọmọ ẹ̀ so tó bá wà lórí òkè Síónì gbogbo Ìjẹ̀ṣà lọmọ wá o mo ti sọ fún wa lórí òkè Síónì tẹ́ bá sì rárá Ìjẹ̀ṣà iye ọmọ wá ògbókun inú ẹ̀ náà máa dùn á lóun ọmọ wá tó bá dalẹ̀ ọwá màmá iye ọmọ tó bí iye ọmọ tó bá wá sùn nílé lálẹ́ mà lọmọ wá ó mọ̀ kàn ń jọmọ wá mọ̀ ni ó kàn ń jọmọ léṣà lásán mọ̀ ni Jésù mọ̀ àwọn àgùntàn rẹ̀ àwọn àgùntàn rẹ̀ mọ̀ ó lè máa fẹnu sọ wípé àgùntàn rẹ̀ nìyẹn ṣùgbọ́n èèyàn méjì ò kì í pàdánù irọ́ Jésù mọ̀ oore ọ̀fẹ́ wà fún àtúnṣe ẹgbọ́n nǹkan tí Ásáàfù sọ lénìí ẹ jẹ́ kí Psalm 81 ẹ jẹ́ kó máa dún nínú ọkàn wa ẹ jẹ́ kó máa dún nínú ọkàn wa ká má kàn máa gbọ́ àwọn ọ̀rọ̀ yìí lásán ẹ jẹ́ ká mú àwọn ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká mú lò so tó bá fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ ẹ jẹ́ àgùntàn rẹ̀ ní tòótọ́ ó kì í ṣàwọn tó ń tẹ̀lé lẹ́yìn bò tó sọ pé àwọn yẹn ò ṣe tèmi o àwọn yẹn mi ìmọ̀ wọ́n kàn tẹ̀lé mi ni o ó fẹ́ kí ó mọ̀ ọ́ ìwọ náà fẹ́ máa gbóhùn ẹ̀
ó lè fẹ́ kó máa gbóhùn títì ẹ wá gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ. Bá ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn. Téèyàn bá ti gba Jésù Kristi, mo sọ fún wa commitment òun lọ́lọ́run fẹ́. Kó má tún sí nǹkan kan mìíràn tẹ́ tún máa sìn, kẹ́ má tún lọ síbòmíràn. Commitment nǹkan tó fẹ́ kí Ísírẹ́lì ṣe nìyẹn. Be committed to me, come and marry me. I want to marry you. Nǹkan tí Jésù ń ṣe nìyẹn. Wá fayé rẹ fún. Bóyá o dẹ̀ ti gba Jésù tẹ́lẹ̀, ìwọ náà o ti ṣọ́kọ lọ, o ti lọ wá ràn lọ́wọ́ lọ, o ti ní plan A, plan B, plan C, gbogbo ẹ̀ pátápátá ló mọ̀. O dẹ̀ sì ń sọ pé Kìrìsìtẹ́nì ni ẹ́ o. Jésù mọ̀ pé o kì í ṣàgùntàn òun. Ó mọ̀ pé o kì í ṣara àgùntàn òun. So tó bá mọ̀ pé o fẹ́ padà, o tún fẹ́ yí ìgbé ayé rẹ padà pátápátá. Ìwọ náà fẹ́ jogún ìyà nípẹ̀kun. Ifá kó tiẹ̀ tó kúrò láyé bí o fẹ́ gbádùn, torí a máa gbádùn láyé bí a tún máa lọ gbádùn lọ́run ni. Lórúkọ Jésù. Olúwa ló ṣèlérí bẹ́ẹ̀. So o fẹ́ gba Jésù sínú ayé rẹ, àbí o fẹ́ padà wá? O fẹ́ padà, jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Olúwa sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Lọ́jọ́ náà, à á ríra, à á yọ̀ mọ́ ara wa pé àwa ọmọ orí òkè Síónì ta méèkì ẹ̀ lélẹ́yìí. A máa jó, inú wa á máa dùn. Inú Jésù gan á máa dùn sí wa pé àwọn ìyàwó tèmi lélẹ́yìí. Àwọn tá ti wẹ̀ mọ́, á ti wọ̀ wọ́n láṣọ funfun. Inú wa á máa dùn lórúkọ Jésù. I got my mind made up and I won't turn back. Because I want to see my Jesus someday. I got my mind made up and I won't turn back. Because I want to see my Jesus someday. Goodbye, world. I stay no longer with you. Goodbye, pleasures of sin. I stay no longer with you. I made up my mind to go God's way for the rest of my life. I made up my mind to go God's way for the rest of my life. Thank you, Lord Jesus. Thank you, Ma. The Lord bless you all in Jesus' name.